ìyàrá ìpàdé ìsàlẹ̀ tó jẹ́ ti ilé ìgbafẹ́ ìlú Ìpàṣà ìlú Ìpòbẹ́ ló gbàlejò ìpàdé àpapọ̀ láti jíròrò lórí àtúnṣe lórí àwọn ìwé kan bí èkejì pẹ̀lú ọ̀nà tí wọ́n gbé gbà láti rí pé ẹgbẹ́ onímọ̀ ẹ̀rọ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá a pè ní àwọn technician portable GSM ti wáyé láti ibi gbogbo làwọn tí wọ́n jẹ́ elétò ọ̀hún ti láǹfààní láti péjú pésẹ̀ èyí tí wọ́n jẹ́ ti orílẹ̀-èdè wa Benin àwọn onímọ̀ ẹ̀rọ nípa tí ó jẹmọ́ ti ọ̀rọ̀ àgbékalẹ̀ ẹgbẹ́ lórílẹ̀-èdè Benin ń bí àtàwọn tí wọ́n mọ àlàyé ọ̀rìn kíni wí nípa tí ó jẹ́ àtúnṣe tó yẹ kí wọ́n ṣe láti gbé ìwé ìròyìn tí wọ́n ti ṣe àkọsílẹ̀ àwọn tí wọ́n bá fi orúkọ sílẹ̀ nínú àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan ọ̀nà tí ìjọba àpapọ̀ tó bọ̀rọ̀ náà gbà lọ́wọ́ ní ìsìn ètò wá gọ́ntíọ̀ lórí àgbékalẹ̀ iṣẹ́ náà ti ohun ayé àwọn technician portable yẹn àwọn amójú ẹ̀rọ tí wọ́n nímọ̀ ìjìnlẹ̀ nípa bí a ṣe ń tún ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ṣe lólórí ọ̀fẹ́ láti péjú pésẹ̀ pẹ̀lú àwọn aṣojú wọn kọ̀ọ̀kan ní ẹ̀ka ìpínlẹ̀ tí ó wà lórílẹ̀‐èdè Benin lápapọ̀ lásìkò tó ń lo gbólóhùn ìkíni káàbọ̀ ọ̀gbẹ́ni Kúdájú Ebenezer tó jẹ́ alákòóso nípa àwọn ẹgbẹ́ tó tún ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ṣe ìyẹn àwọn technician lórílẹ̀‐èdè Benin bí tí ń ṣe ti ẹ̀ka ti ìpínlẹ̀ Plateau gbọ́rọ̀ sọ láti fi gbólóhùn kíni káàbọ̀ sí orí ètò náà tí ó ń wáyé nílé ìgbafẹ́ ìlú Ìpàṣà lásìkò tó ń ṣe àlàyé ọ̀rọ̀ síwájú sí ọ̀gbẹ́ni Kora Azeez ó gba ọ̀rọ̀ sọ láti sọ di mímọ̀ nípa ìlànà tí wọ́n ó tọ̀ láti ṣe ètò náà bí ó ti tọ́ àti bí ó ti yẹ bákan náà ló ṣe àlàyé lórí èròǹgbà ìjọba àpapọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí fún ètò náà bí ó ti ń wáyé ní ìparí ohun gbogbo aláǹfààní láti súnmọ́ ọ̀gbẹ́ni Kúdájú Ebenezer tí í ṣe alága ẹgbẹ́ àwọn tí ó ń tún ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ṣe nípìnlẹ̀ Plateau lápapọ̀ gbólóhùn tó sọ di mímọ̀ rèé lẹ́nu ọ̀pá gbohùngbohùn wa. àwa ṣe àtọ́tò gbogbo bírò ìwọ̀n ń jẹ́ bírò àwọn ń pàṣẹ yóò dúró fún gbogbo ìtàkìyìn sí ẹ̀lí Benin complete wá tẹ̀lé òfin yé ìjọba gbé kalẹ̀ nísìnyí fọ̀lì gbogbo àwọn yóò bá kóra wọn jọ kán ń pera wọn lápapọ̀ ká bá ń ṣiṣẹ́ ọwọ́ àbáwọn ẹ̀ ń ṣe fún wọn kọ́ tẹ̀lé ẹ̀ lẹ́tì lè ṣèwé yóò fi ó mú jáde nísìnyí yẹ à ń pèlè journal officiel láti tò tẹ́lẹ̀ àtọ́tò láti bá òfin mọ́ lónìí. èdè àwáyé ń ṣiṣẹ́ àwáyé ń tọ́ portable ṣe di Benin complain sọ. àǹfààní yóò wà nú ẹ̀ pẹ̀lú hun yára lẹ́nì pẹ̀lú òfin ìjọba gbé wáyà tẹ̀lé lónìí ni pé ẹ̀rí kẹ́lí fún ìlọsíwájú ìwà ni. fún ìgbéga àti gbogbo àwọn yóò wà kárí ìfọ̀lẹ́ àwọn ń ṣiṣẹ́ náà yẹ kò pèsè náà lé pàtàkì. ìjọba fẹ́ mọ oníyé ń jẹ́ òṣìṣẹ́ ọwọ́ báyìí yàtọ̀ sí oníwọ̀ kan rò káká ń jẹ́ orúkọ ẹ̀fọ́ lóhùn ń ṣiṣẹ́ náà. ní ìtẹ̀síwájú ọ̀gbẹ́ni Kápò Plastide tí ó jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́rọ ìbánisọ̀rọ̀ nílùú Ìpòbẹ́ gẹ́gẹ́ bí akọ̀wé àgbà ẹgbọ́dọ̀ tí ó sọ láti ẹnu ọ̀pá gbohùngbohùn wa fún ìtẹ̀síwájú ètò náà tí ó wáyé nílé ìgbafẹ́ ìlú Ìpàṣà lọ́jọ́ 18 oṣù kẹrin ọdún 2016. à ń gbábí láti sọ fún gbogbo àwọn yẹn ṣiṣẹ́ lọ́dọ̀ wa àwọn oníbàárà wa àwọn yẹn ń tọ́ portable ṣe lọ́dọ̀ wa sọ lé kẹ́fọ̀kànbalẹ̀ kẹ́sì máa mọ ibi yẹ́ fẹ́ máa gbé portable yín wọn lọ parce que àtọ́ṣe ìjọba gbédé nìsín kò ṣeun kékeré ni àsìtọ́ ń gba bí ká sọ gbogbo àwọn yé ń jíṣẹ́ náà ṣe lé kọ̀kọ̀ sọ lé wọn kó ṣagbára wọn kó sọmọ wa ìgbésẹ̀ wọn yẹ wọn kó gbé láti péjú pésẹ̀ nọ́ṣẹ́ náà káfù hàn wọn torí ìgbésẹ̀ náà yẹn gbédé nìsín bí ó nìkan kò bá sọmọ ẹgbẹ́ náà lápapọ̀ fún ká ṣe ìgbésẹ̀ wọn yẹ bí pẹ̀nsẹ̀ ìbálàdé ìjọba wà lérò yìí nìsín kò wà kígbà láàyè donc ọpẹ́ ńlọ́dọ̀ lọ́hùn gbogbo département owó ẹ̀líbẹ̀ nípa pátá lẹ́sẹ̀ wọn pé. pẹ̀lú ayọ̀ àti ìdùnnú ni wọ́n fi mú ètò náà lọ sí ìparí tí ohun gbogbo sì ti wà ní orí ọwọ́ fún ìtẹ̀síwájú iṣẹ́ eléyìí tó jẹ́ iṣẹ́ tí wọ́n ń ṣe níṣẹ́ òòjọ́ wọn. Abudu Ọláníjà ló gba àwòrán àti ohùn sílẹ̀ Kásùmù Ìṣọ̀lá ló tún jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Osolo TV.